ádámọ̀ tó bá gbọ́ kùránì yé ni ọlọ́run ọba sọ fún ànábì pé sọ fún wọn kúl in kuntum tuhibbunallah tó bá dá inú dúpẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run fátẹ́bì wù ní kọ́ tẹ̀lé ẹ kí ọlọ́run wá ló máa ṣe kí ọlọ́run máa ṣe tó bá ti wá tẹ̀lé ẹ lórí kíni gbogbo tó bá ṣe àtàládà àti ìbádà kọ́ tẹ̀lé ẹ ó ní làákàyè lórí ni àbíbù ó ní làákàyè lórí bàbá ẹ̀ gan ní tí bàbá ẹ̀ bá ní àtẹ̀lé bàbá ádámọ̀ kò ní orí yìí burú papọ̀ ẹ̀ méjèèjì pẹ̀lú ó ṣe ẹ wá bẹ́ẹ̀ sì jẹ́ wàláì tí bá ṣe ń gbọ́ gbogbo orí burúkú pé bàbá ẹ ṣe yàwó èrè báyìí méjèèjì orí yìí jọ burú pọ̀ ni àbẹ́ ìgbádùn ni àti wà ní bàbá ẹ̀ kí n ti wà àti bàbá ẹ̀ kí ló kọ̀ mí pẹ̀lú yìí bàbá ẹ̀ ò ṣe láti bàbá ẹ̀ sórí ẹ̀ burú àti wà àti bàbá ẹ̀ papọ̀ ni àbẹ́ ògbọ́n tó ń sọ ni bàbá ẹ̀ ò gbọ́ Kùránì yé ni bàbá ẹ̀ ò mọ Kùránì kò gbọ́ Kùránì yé ara tó bàbá ẹ̀ bá gbọ́ Kùránì yé ni àyà in kuntum tuhibbuna ọlọ́run ní wà nábì sọ fún wọn kúl in kuntum tuhibbunallah tó bá yẹ kó nífẹ̀ẹ́ ọlọ́run ní fátẹ́bì wù ní kó tẹ̀lé ẹ lórí kíni ọlọ́run wá ní kíni o yuhibbukumullah ọlọ́run wọn a máa wá nífẹ̀ẹ́ wọn torí pé wọ́n ṣe kíni o wọ́n ń tẹ̀lé ẹ wayaghfir lakum dhunubakum òun a máa wá pa àwọn àṣìṣe wọn rẹ́ bàbá ò ní làákàyè lórí ádámù bàbá ẹ̀ kò ní làákàyè lórí tó bá ní làákàyè ní àtẹ̀lé ànábì ni ànábì kò bá jẹ́ ìbájà kò bá jẹ́ àlàájà ni bàbá ẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé ànábì ni bàbá ò ní làákàyè lórí àbẹ́ ni àlàájà ni kò ń ṣe ìbájà kò sáfà olóríire kan tó máa sọ owó ìjáde lẹ́nu àfọ olórí burúkú àfọ àrùn máa ní pé ìbájà ló máa ní àlàájà ni kò ń ṣe ìbájà láti bàbá ẹ̀ ó gbọ́ Kùránì yé ni ọlọ́run akọ akọ bàbá ẹ̀ lọ́nà bàbá fòtò bí ẹ̀ orí ìjọ burú papọ̀ òun á kó ti bàbá ẹ̀ wàláì kò sáfà olóríire kan tó máa sọpọ́tì tó ń ṣe onítọ̀wọ́ ní kó yọnu ọlọ́run ọgbọ́n tó ń wí ni ọlọ́run sọ̀rọ̀ pé kẹ tẹ̀lé ó ní ẹ̀tẹ̀ lánàá bì ìwọ wá ní bàbá ẹ̀ wá sọ pé ká ní bàbá ìwájú ọlọ́run ta ní wájú ànábì bàbá ẹ̀ lọ́kàn o ajẹ bótó yà àwọn ẹjọ́ ọlọ́run bàbá tó bí ajẹ bótó yà ẹ sì jẹ bàbá ẹ̀ ibi tó ba ìsìlámù jẹ́ dé sẹ́rí ẹ̀yin tẹ́ máa ń sọ pé ẹ fi àbádámọ̀ lẹ̀ bàbádámọ̀ ló bá ìsìlámù jẹ́ òun ló bá ìsìlámù lẹ̀ Yorùbá jẹ́ ádámọ̀ òun ló bá ìsìlámù ilẹ̀ Yorùbá jẹ́ lóun lọ́mọ ẹ̀ ń tú ẹ sòdodo ẹ̀yin àfáàsù náà ẹ lòdodo mọ́lẹ̀ bàbá jámọ̀ gangan ló bá ìsìlámù ilẹ̀ Yorùbá jẹ́ òun mo sọ yẹ òun gangan lọ bá ìsìlámù ilẹ̀ Yorùbá ó tú gbogbo ó dá ìsìlámù rú ni wàláì ẹ̀rọ àìjì òdodo èyàn ṣe máa kọ tíra pé àlìjáàbù òun rè òun ló kọ wèrè tó kọ rè ẹ̀rọ agbọ́lẹ́nu ọmọ ẹ̀ wá ń kó ti bàbá ẹ̀ àwọn èèyàn tó fẹ́ ṣe ìsìlámù bàbá ẹ̀ ní rọ́ọ̀kù sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹgbó sì tí bàbá ń wí òun lọ́mọ ń kàjáde ẹgbọ́ lẹ́nu ọmọ. ìwádìí ìbílẹ̀ kìnnáyì ká fi kìnnáà bójú. laysa min ta'alimil islam. laysa min ta'alimil islam. bàtúnkà. ẹ wo bó ṣe múra sí bàtúnkà bẹ́ẹ̀ pé bàbá ẹ̀ gba wáyé ni bàbá òfò tó bí wọn wèrè bẹ́ẹ̀ pé bàbá ẹ̀ gba wáyé ni ẹ bó ṣe múra sí ó wá múra sí ẹgbó sì tó wí. ìwádìí ìbílẹ̀ kìnnáyì. ìbò ojú báyìí. laysa min ta'alimil islam. ìsìlámù kọ́ ló gbé yẹn wá. ẹgbọ́rọ̀. رضي الله تعالى عنه ورحمة الله عليه رحمة واسعة. شهادة من صار ọ̀rọ̀ tíra ṣé wàá dámọ̀ náà ń kà o òun ló fi ń bẹ̀sì jẹ́ yẹn o ó ń gbé tíra bàbá ẹ̀ fi bà sílámù lẹ̀ Yorùbá jẹ́ tíra bàbá ẹ̀ gọ́ngọ́ lọ́tà sílámù lẹ̀ Yorùbá ádámọ̀ gọ́ngọ́ lọ́tà ọ̀tá sílámù lẹ̀ Yorùbá kọ̀ǹfàmù lẹ́gbọ́ yẹ. ọ̀rọ̀ bàbá lágége ni ṣé ádámù ní ayé ni tíra yìí ti bọ́ sí Nàìjíríà kọ́ ni wọ́n ti tẹ̀ lágbo ayé lálámùlá arábí ni. ẹ ó ní ilẹ̀ lágbára ni bàbá òun ti lọ tẹ ọ̀dà fún mi pé tíra tí bàbá ẹ̀ kọ yẹn tó bá kórìí bàbá ẹ̀ ti yí kó tó kọ́ńkọ́ tó bá bèèrè lọ́wọ́ bàbá dámọ̀ pé wá ń bí ádámọ̀ ń tó kọ́lẹ̀ yìí tó kọ́ níbo ló ti rí àwọn ọlọ́run pé òun ṣe wàhálà tàbá ló wá inspire ẹ̀ àná ọlọ́run ni àbí ṣọ́ba tó kọ́ òun kọ́ lónìí òun kọ́ adọ́lọ́run ló fóun nímọ̀ tóun fi kò sí tóun kọ́ lẹ̀ tóun fi kọ́ tóun fi balẹ̀ ayé jẹ́ àbí kò ní sọ bẹ́ẹ̀ kò ní sọ àná ọlọ́run ni tẹ̀mẹ́ ní ọlọ́run ló fún bàbá ní mímọ̀ ìmọ̀ tí ọlọ́run fún bàbá ní bàbá ń lò ìtọ́lọ́run fún ni àbí ọlọ́run wá fún lẹ́sìn ní Kùránì pé ìwọ tó kọ fawailul lilladhina yaktubuna al-kitaba bi aydihim ọlọ́run kò ní da fún wọ ìkúrì ádámọ̀ tó fọwọ́ rẹ̀ kọ tírà tó kọ́ ọlọ́run ò ní ṣe orí rẹ̀ ádámọ̀ ó máa ṣe orí burúkú ní ìwà ádámọ̀ Kùránì mọ̀ nǹkan tí o má bú mi o torí tó kọ yẹn ó fi jẹ̀sìn rú ni o
ọlọ́run fọwọ́ inú lílẹ̀ nínú yaktubuna al-kitaba bi aydihim summa yaqulu asa min indillahi. tó wá sọ pé eléyìí o ń tó kọ yìí o ọlọ́run ló fún ẹ mímọ́ ẹ̀ ń tó kọ yìí o gba mẹ́sẹ̀jì ni ń tó kọ yìí o àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá summa yaqulu asa min indillahi. liyẹ̀tẹ̀rú bí yí samanan qalilan kó bá lè jèrè tíntìní kan níbẹ̀ ni kó bá lè rere díẹ̀ jẹ́ ń bẹ̀. ọlọ́run wá ní fàwẹ́lú làwọn mímọ́ kàtà bat bí àìdíhìm ọlọ́run ní òní ṣe oríire pẹ̀lú ọwọ́ tó fi kọ orí burúkú tó kọ́lẹ̀ ìwà dámọ̀. wàwẹ́lú làwọn mímọ́ yẹ síbùm èrè tó jẹ́ gan wọ́n máa parun ìwọ́gàn òfò kó máa bá pa gbogbo ọwọ́ gbogbo ohun tó kójọ èrè tó rí mẹ́. ó wà kọtí orí burúkú sílẹ̀ òun lọ́mọ wá ń kà jáde fún wọn sọ́ọ́rì bẹ̀sì jẹ́ gbọ́n tó lórí burúkú ọmọ jákàjáká. ìwádìí ìbílẹ̀ kìnnáyì káfí kìnnáà bojú. ẹwọ̀rọ̀ lẹ́yìn ta àlímì islam. lẹ́yìn mi ta àlímì islam. ẹgbọ́rọ̀ fàṣíyàbùlù wádìí ìbílẹ̀ kìnnáyì. èbó ojú báyìí. lẹ́yìn mi ta àlímì islam. islam kọ́ ló gbé yẹn wá. ṣẹgbọ́rọ̀ ṣẹgbọ́rọ̀ ó ní ìbojú báyìí islam kọ́ ló gbé wá tí bàbá bẹ́ẹ̀ ló ń kà o bẹ́ẹ̀ bá ní kí ló fún ẹ lọ́kọ̀ balẹ̀ pé tí bàbá sọ níbi ìró o bàbá náà ọlọ́run ló fún bàbá ní mímọ́ ló fún bàbá ní mímọ́ ohun tó ń ka jáde ọlọ́run ló ṣàánú bàbá débẹ̀ ọlọ́run ṣàánú bàbá ló ń sórí burúkú ọlọ́run ṣàánú bàbá ó fowó bàbá ń sórí burúkú bàbá ti sórí burúkú ní nǹkan tó kọ́lẹ̀ orí ibú ni bàbá ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ bá lè sọ̀rọ̀ wèrè ni ẹ má sọ̀rọ̀ ẹ dákẹ́ ẹ jẹ́ kọ́kọ́ ní burúkú báyìí inú lẹ́yìn ló máa parun Islam máa kó òun lẹ́yìn ẹ má sọ̀rọ̀ ẹ̀yẹ dákẹ́ ẹ dákẹ́ orí burúkú ni bàbá ṣe òun ló rán ọmọ yìí ẹ gbọ́ ọmọ ṣe ń rangun ọpá lé tó dẹ̀ mọ̀ pé bàbá ò gbá wá yìí tó dẹ̀ mọ̀ pé bàbá ò gbá mẹ́sẹ̀jì látọ̀dọ̀ Ọlọ́run kò gbá lọ́dọ̀ ànábì ọmọ wa ń rangun apá lórí burúkú gbọ́ lẹ́nu ẹ̀. ìwádìí ìbílẹ̀ kìnnáyì. káfí kìnnáà bojú. lẹ́yìn mi ta àlímì islam. lẹ́yìn mi ta àlímì islam. bantunta. fàṣíyàbùlù wádìí ìbílẹ̀ kìnnáyì. èbó ojú báyìí. ṣó ń gbọ́. lẹ́yìn mi ta àlímì islam. islam kọ́ ló gbé yẹn wá. yé رضي الله تعالى عنه رضي الله تعالى عنه. رحمة الله عليه رحمة واسعة. ṣé adam náà sọ̀rọ̀ yìí. ọ̀rọ̀ bàbá lágége ni ṣé ádámù ní ayé ni o kì í. ayé ni tíra yìí ti bọ́ sí. wọn tẹ nàìjíríà. nàìjíríà kọ́ ni wọ́n ti tẹ̀ ẹ́. lágbo ayé lálámùlá arábí ni masari ni wọ́n ti tẹ̀. mọ́sárì wọ́n ti tẹ̀ ẹ́ lágbo òmà lágbo ẹ̀sìn ṣó ń gbọ́. lágbo ẹ̀sìn lágbo òmà. ṣé ádámù lọ́kọ́. fàṣíyàbùlù wádìí. kábojú. ìbojú pẹ̀lú kìnnà. lẹ́yìn mi ta àlímì islam. lẹ́yìn àbí báwo lẹ ti fẹ́ tú ẹ bá mi tú lárúbáwá ni. ẹ wá wọ̀rọ̀ ẹ wọ́ bí ṣe ẹ bá mi tu lárúbáwá ni ẹ bá mi tu báwo lẹ tún ṣe fẹ́ tu ohun àbí báwo lẹ fẹ́ tu ṣé tí bàbá ẹ sọ yẹn bàbá ẹ tó ń gba wáàyí ni tó fi fọ̀rọ̀ bàbá ẹ rinlẹ̀ ìkọ́kọ́ yìí rú mi lójú ṣé bàbá ẹ ń gba wáàyí ni ló wọ́n fi ọ̀rọ̀ bàbá ẹ rinlẹ̀ òun fi ọ̀rọ̀ ádámọ̀ ó fi ń rinlẹ̀ ẹ̀yin àfà ẹ̀gbọ́n tó wí ni ó ń fi ọ̀rọ̀ bàbá tó bí ó fi ń rinlẹ̀ ń tó ṣe nìyẹn gbọ́bẹ̀ yẹn yé mò ń bọ̀ gbọ́bẹ̀ yẹn.